kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ Ajé ọjọ́ keje oṣù keje ọdún 2025. Àkọ́lé ọ̀run ṣíṣí tòní ni Kristẹni ní tòótọ́. Àkọ́sórí wa tarí nínú ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 25. Èyí tó kà báyìí wípé ṣùgbọ́n ẹni tí ó bá ń wo inú òfin pípé, òfin òmìnira ni, tí ó sì ń dúró nínú rẹ̀, tí òun kò jẹ́ olùgbọ́ tí ń gbàgbé bí kò ṣe olùṣe iṣẹ́, olúwa rẹ̀ yóò jẹ́ alábùkún nínú iṣẹ́ rẹ̀. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Ìyàtọ̀ wà kí a máa pe ni ní Kristẹni àti jíjẹ́ Kristẹni lóòótọ́. Ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń dáhùn gẹ́gẹ́ bí Kristẹni, ṣùgbọ́n wọn kò ṣàfihàn Kristi nínú ayé wọn. Lílọ sí ilé ìjọsìn, ṣíṣe iṣẹ́ nínú ìjọ, àwẹ̀ gbígbà, àdúrà gbígbà, gbogbo rẹ̀ lè jẹ́ ṣíṣe ẹ̀sìn nìkan tí o kò bá ṣàfihàn Kristi nínú ìgbé ayé rẹ ojoojúmọ́. Àwọn ènìyàn kan dàgbà nínú ìjọ, àwọn iṣẹ́ ìsìn tí mọ́ wọn lára, ṣùgbọ́n wọ́n ń gbé nínú ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí àwọn aláìgbàgbọ́. Ọ̀nà tí o fi lè mọ̀ nítòótọ́ bóyá o ní Kristi nínú rẹ ni nípasẹ̀ àwọn àyípadà tó ti ṣẹlẹ̀ nínú ayé rẹ láti ìgbà tí o ti di àtúnbí. Tó bá jẹ́ lẹ́yìn ọdún 2 fún àpẹẹrẹ, tí ẹ̀mí mímọ́ kò tíì ṣe agbátẹrù ìyípadà kan nínú àwọn ìṣesí rẹ kankan, á jẹ́ pé bóyá ẹ̀sìn lásán ni ò ń ṣe. Àwọn ènìyàn kan lè gbàdúrà fún ọ̀pọ̀ wákàtí, síbẹ̀ wọ́n máa ń parọ́ ṣeré ni. Àwọn kan tilẹ̀ ṣiṣẹ́ ìyanu, síbẹ̀ wọ́n ní àìdáríjì nínú ọkàn wọn. Nígbà tí àwọn iṣẹ́ bíi gbígba àwẹ̀, àdúrà, kíkéde ìhìnrere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe pàtàkì, o kò gbọdọ̀ gbàgbé ohun tó ṣe pàtàkì jùlọ, èyí tí ó jẹ́ dídàbí Kristi. Gbogbo àwọn iṣẹ́ yẹn jẹ́ ọ̀nà sí òpin ni, wọn kì í ṣe òpin fúnra wọn. Ọmọ Ọlọ́run tí ó bá fẹ́ dàbí Kristi nítòótọ́, rí ara rẹ sínú ọ̀rọ̀ Ọlọ́run nípa kíka Bíbélì rẹ déédéé. Nígbà tí o bá ń ka Bíbélì, òun ní ìbáṣepọ̀ pẹ̀lú Kristi fúnra rẹ̀ nítorí òun ni ọ̀rọ̀, gẹ́gẹ́ bí a ṣe rí nínú ìwé Jòhánù kínní orí kìíní. Jòhánù orí 17 ẹsẹ̀ 17 sọ pé ìyàsímímọ́ wà nípa ọ̀rọ̀. Ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 26 sọ pé a fi ọ̀rọ̀ wẹ̀ wá mọ́. Àti ìwé orin Dáfídì orí 119 ẹsẹ̀ 11 kọ́ wa pé nígbà tí a bá pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ ní ọkàn àyà wa, yóò pa wá mọ́ láti má ṣe dẹ́ṣẹ̀ sí i. Ìyípadà tòótọ́ máa ń wáyé nígbà tí o bá ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 2 ṣe àkàwé ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí awòjìjí. Nígbà tí àwọn ènìyàn bá wo ara wọn nínú awòjìjí, wọn kò ṣe bẹ́ẹ̀ lásán, ṣùgbọ́n nítorí wọ́n fẹ́ wo bí àwọn ṣe rí, àti láti ṣe àtúnṣe tàbí àyípadà níbi tí ó yẹ. Nígbà tí o bá ka ọ̀rọ̀ Ọlọ́run, ìfẹ́nú rẹ yóò jẹ́ pé kí ó yí èrò rẹ, ìwà àti ìṣesí rẹ padà nípasẹ̀ agbára inú ọ̀rọ̀ rẹ̀. Tí o bá máa ń tètè bínú, kí o tó bẹ̀rẹ̀ sí ní ka Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run yẹ kí ó mú ìbínú rẹ kúrò, kí ó sì yí ọ padà sí onísùúrù àti ènìyàn tútù. Tí o bá ní ìbànújẹ́ ọkàn, ọ̀rọ̀ rẹ̀ yẹ kí ó mú aṣọ ìbànújẹ́ kúrò, kí ó sì fi aṣọ ayọ̀
àti ìyìn rọ́pò. Èyí tí a lè rí nínú ìwé Àìsáyà orí 61 ẹsẹ̀ 3. Olùfẹ́, o gbọ́dọ̀ gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè láti máa gbé inú rẹ ní ìgbà gbogbo. Ìwé Kólóṣè orí 3 ẹsẹ̀ 16 fìdí èyí múlẹ̀. Kí o má bàa jẹ́ ẹni tó ń ṣe ẹ̀sìn nìkan, ṣùgbọ́n Kìrìsìtẹ́nì ní tòótọ́. Ka ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 21-27. Bíbélì ní ọdún kan. Ìwé Òwe orí 24-26. Kókó àdúrà. Bàbá, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti pa ọ̀rọ̀ rẹ mọ́ nínú àyà mi, kí n sì gbé gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ ní ìgbà gbogbo, ní orúkọ Jésù. Àmín. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣí Orí Ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣí Orí Ìrìn sí 0804554 kí ẹnìkan kó ké hallelujah.